Oyo police revealed those behind burning of Sunday Igboho's house, as Gani says he was planned to be arrested with Sunday Igboho. Hours after a house belonging to Sunday Adeyemo aka Sunday Igboho was set ablaze in Ibadan, the police in Oyo State has given some details regarding the incident. The Oyo State Police Command has said hoodlums who rode in a Hummer bus and a micro stormed the apartment, fired sporadic gunshots before setting the house ablaze. This was made known in a statement released by the spokesperson of the State Police Command, which added that the incident is now being investigated. The statement reads, at about 6:20 hours of 26 January 2021, report was received at the police station that some unidentified hoodlums came to Sunday Igboho's house at Soka area of Ibadan in a Hummer bus and micro, firing sporadically and set the house ablaze. The mini city room got burnt in the process, while amount of other properties is yet to be estimated. Immediately, the DPO got wind of the incident. He contacted the fire service, while he also went to the scene for on-the-spot assessment. The fire was eventually put off. Investigation has commenced into the incident, while the police is on the trail of the hoodlums. Meanwhile, Gani spoke on Arise TV morning show today, stating it was not only Sunday Igboho that security operatives targeted for arrest. I was the number one person for arrest. I was targeted for some political reasons. He noted that some politicians have infiltrated the struggle despite the genuine concerns by Sunday Igboho to fight for his people. He said the same people who attacked and condemned us in 2015 using social media are now coming to portray themselves as activists to use Sunday Igboho. He continued, now we woke up to hear Sunday Igboho's house got burnt. Who are the people that went to burn Sunday Igboho's house and not in the forest? The issue with Sunday Igboho's braveness now is that he has been used to destroy some political enemies. When asked if he and Sunday Igboho have spoken in connection with the plight of Yorubas on criminal herdsmen, he said, I had only met Sunday Igboho once, and that was at a function. The other times we spoke were on phone. He concluded, I started this struggle when I was 23 years. OPC was not even formed then. I risked everything for Yoruba land. I didn't surrender. How can Sunday Igboho use his bravery of one day to destroy somebody who has been in struggle for 28 years? Yoruba has always destroyed their warriors in the end. You know what happened to Abiola? Now even as the 14th area of Yoruba land. É caro. Ilé ọ̀hún rèé tí wọ́n jó. Béèyàn bá débẹ̀ yóò kí ajé kú kalẹ̀. Àmọ́ gbogbo olófò ni ó padà wá ṣòfò. Ajé rèé ògúngún nísò bòjì tí wọ́n jó gbogbo di ilé bàtàbàtà bí ààfin ọba báyìí. Gbogbo ọmọ Yorùbá àtàtà. Ilé Sunday Igboho ọmọ Adéyẹmọ kékàrà kékòrò tí ṣoníyọ̀ ní jìnnìjìnnì.
ilé ọ̀hún rẹ̀ tí wọ́n sọná sí ó ti kú òní pé bó ni ó sì ti kú òlọ́rùn àwàdà. ẹ rí fọ́tò ìyá àti bàbá ọmọ Adéyẹmọ rèé. déédéé aago 3 òru ni wọ́n wọlé tí wọ́n sọná sí i. mi àríwá gbà lọ. èmi ò jẹ orí àmọ̀tẹ́kùn kankan ohun tí mò ń fà kò sí èmi ò nídìí àmọ̀tẹ́kùn kọ́mọ̀ fi mi jẹ àmọ̀tẹ́kùn kankan ohun tí mi ń sọ ni pé Fúlàní agbénipa ti ń pa àwọn bàbá wa àwọn àti wa tó ń rí ipò wọn tó ń jí wọn gbé wọn fi ilẹ̀ bàbá wa lẹ̀ wọ́n jẹ́ ká gbégbé àlàáfíà lórí ilẹ̀ bàbá wa ohun tí mi ń fà ni èmi ò nídìí political appointment kan tàbí ẹgbẹ́ oyè kankan lọ́dọ̀ ẹni kankan mi ò dẹ̀ nídìí owó kankan lọ́dọ̀ ẹni kankan pé kí wọ́n fi fún mi mi yọ sọ so ohun tẹ́mi ń sọ ni pé wọ́n jẹ́ kálàáfíà wà fáwọn fámìlì wa lórí ilẹ̀ wa sọ ní ọ̀tẹ̀. ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé bí pólíò bá pa nítorí lè pa ní àwọn tí wọ́n wá ṣiṣẹ́ yẹn tí kò bá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kan ní tí wọ́n ń sọ̀pọ̀tì àwọn Fúlàní ajínigbà yẹn nínú wọn ò lè já wá sí old house yẹn so ìyẹn mo fẹ́ kẹ́ mọ̀ bọ̀ ọgbà táwọn ṣe lè jà ṣebí ní wàásù mílẹ̀ kí wọ́n wá bá mi ibi tí mò ń gbé lẹ̀ kẹ́ wá sọ ara yín àṣàlágbára káwọn pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ẹ̀ẹ́dẹ̀ wà lójú mọ́mọ́ táyé orí yín pé tó afẹ́ lọ bàjá á lè mọ̀ pálágbára ní. ẹ wò pé àwọn Fúlàní lọ́dọ̀ mi mẹ́tọ́ ṣe tó mi bá wọn bẹ̀ àwọn àbúrò mi tó wọ́n wà bẹ́ẹ̀ náà lè explain àwọn méjèèjì náà lè ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ so èmi ò mo dẹ̀ ti report fọlọ́pàá àwọn ọlọ́pàá ti wá bẹ̀ wọ́n ti wá wò. kẹ́nikẹ́ni ò fi ara pa. náà ẹnì kan fara pa. ọ̀rọ̀ kan jáde lánàá láti ọ̀dọ̀ Bọ́láfẹ́mi Òjòdú ó ní pé ṣiṣẹ́ fún aṣáájú rí pé àwọn bẹ̀rẹ̀ pé má da Èkìtì nígbà kan ẹjọ́ kílẹ̀ ní sọ́sọ́rọ̀ náà. àkọ́kọ́ náà ṣe bá aṣáájú ń bẹ láyé ẹni lọ ń dá fíwọn pé ẹgbẹ́ ti ṣègbésẹ́ fún Sunday Igboho tẹ́ ń bá yín ṣiṣẹ́ èyí nìyẹn ẹnìkan tí mo tẹ̀lé ní òṣèlú àwọn méjì ni bàbá mi Lámàdé sínú ìkọlọ́nkọrùn kẹwọn àti bàbá mi sẹ́ńtà Adéwọ̀dúrà sí Ládọjà àwọn nìkan mo tẹ̀lé lẹ́yìn àwọn èèyàn mi ìbólóṣèlú kẹ̀kẹ́ ṣiṣẹ́ ibi táti mọ̀ pé Òjòdú àgbọ̀nà pọkùnrin yẹn òpùrọ́ ni ó ní 2009 bàbá Adédìbú kó ní mo sọ pé bàbá Adédìbú ló rán mi wá sí Èkìtì láti wá ṣiṣẹ́ fún PDP àrí meanwhile bàbá Adédìbú kú ní 2008 so àwọn olóṣèlú fẹ́ wọnú struggle gbogbo táǹsì lọ́wọ́ láti fi da gbogbo ètò yẹn rú ṣètìránstán torí political appointment tí wọ́n táwọn ń sáré kiri bọ̀ ó tí mo fẹ́ kọ́ mọ̀ ni pé ìyẹn lè pa messenger bọ̀ kò lè pa message so gbogbo dáǹsì yẹn gbogbo dáǹsì yẹn kò dí mi lọ́wọ́ nǹkan tí mo face àní gbogbo Fúlàní ajínigbé sẹ́ẹ̀ tó ń disturb àwọn family mi lórí ilẹ̀ bàbá wa wọ́n fi ibẹ̀ tó ń boko wa jẹ́ tó ń kidnap àwọn family mi tó ń pa àwọn èèyàn mi ẹ wo irú àwọn èèyàn ńláńlá tó ti pa lórí ilẹ̀ wa tó àwọn yẹn là ń bá fà kán kúrò mẹ́ kán máa lọ gbogbo yìí táwọn ń sáré kí tó ń lọgbọ́n tó ń parọ́ kiri Òjòdú kan sáré mọ̀mọ́ tó jẹ́ bẹ́ẹ̀ tó bá mọ̀ pé èmi àtúnṣe mítì ní Ìbàdàn lóòótọ́ ẹ̀ka kọ́ fọmọ tó bí búra pé kọ́ mọ̀ òun lójú dànù tó ń bá parọ́ lórí ọ̀ tó fẹ́ sọ yìí tó ọ̀tẹ́ òyìn bẹ́ẹ̀ lọ ẹ ṣe. We can do the first criminal.